Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Adéníkà ọmọ Gbádébọ̀ òkú ọdún òkú oríire. Adéníkà ọmọ Gbádébọ̀ òkú ọdún òkú oríire. Ó yá àpáta dé kúkú kẹ kó tó jápìrì jagajẹ máa kó lórí ọmọ Adéníkà Mary ọmọ Gbádébọ̀ mọ́ gbóhùn ẹnu mi olóríire ọmọ tọ́nà ròdò dúró re ọmọ lára akọ́nbẹ́pọ̀ rẹ ẹlẹ́rìn ẹ̀yẹ àfojú yoyoyo bí iná alẹ́ òrékè lẹ́wà awẹ́lẹ́wà ọmọ eré tó rẹwà tó tún níwà ọ̀rẹ́ rẹ ló rán mi wá adúródà olúwa ṣeun ọmọbìnrin tó rí rùmúrùmú tó lómi lára tó níwà ire ó ló ní kí n wá máa kíyọ ó ní máa kíyọ ó ní kí ọ dáadáa ó pọ̀ ní lọ́jọ́ bí rẹ olóríire ẹ̀dá ènìyàn ó ní kọ́kọ́ omi ti ṣáájú ní kíyọ Mr. Adu ní kíyọ Adu Pius náà ń kíyọ Adu Esther ń kíyọ Wápọ̀ǹda Peter gbogbo wọn ni wọ́n ń kíyọ Fámójúrò tèmi tọ́pẹ́ action patience Dada Christiano gbẹ̀yìn òní Esther ọlọ́run ní bàmẹ́sìn kíyọ Josephine kíyọ gbogbo wọn wípé òkú ọdún òkú yèdó ó yá lé bàbá tó bí ọlọ́mọ òkè mẹ́sì Èkìtì ní í ṣe lé bàbá tó bí ọlọ́mọ ọmọ rárá ládàá ọmọ akúrú tìbọntìbọn ìlú bábùmí òkè mẹ́sì ọmọ ọlọ́jọ́ òkè ní ìdókun àgbọ̀nà àtìrógún àtìrí ìjà ọmọ afaganja bí èso ọ̀dàrà ọmọ arógun yọ ọmọ arógun dádé máa wọlé máa rọra tó bá jẹ́ tagbolé yín nílé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ odò ẹsẹ̀ ọmọ ẹlẹ́kọ̀lé ọba láyà sọ ìkọ̀lé ìrún mẹ́sàn-án kan ta labóṣe ẹ̀rú bá dìyẹ fúnfún ìwọ lọ́mọ olóṣè méjì járí mùrìmù kọlẹ̀ òkú ọdún òkú yèdú bó o ti sọjọ́ yìí wàá ṣèmí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ lágbára lọ́wọ́ ọlọ́run ọba àwọ̀ títò tó bá mú wálé ayé ló máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kò ní pa láwọ̀dà ẹni tó bá ní kó mọ́ sàmọ́dún abẹ́ni tó bá ní kó mọ́ pẹ̀láyé ọrùn ó mọ̀ worú wọn ní bá ẹni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ ẹ̀yà kàlà ni ó mọ̀ sìnkú gbogbo ẹni tó bá ní òní dàgbà. Happy birthday to you and I wish you long life and prosperity. Bóyin bá ṣe tán oyin agbéra ó dinú kókó ògì báfẹ́rẹ̀ bòjò bá ṣe tán afẹ́rẹ̀ bòjò agbéra ó dinú sàárẹ̀ tó kọ́lé sí àpáta ewì mo ṣe tán mo gbéra mo ń rebi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti jáwọ́ gbogbo ilẹ̀ kílẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.